orí kó Fọlarin olùdíje gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ yọ lọ́wọ́ àwọn agbanipa. ẹlẹ́kọ̀ọ́ ọ̀run polówó ikú lọ sílé sẹ́nitọ̀ Teslim Fọlarin olùdíje sípò gómìnà lórúkọ ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀ APC, ṣùgbọ́n orí kó ọkùnrin náà yọ lọ́wọ́ ikú òjijì pẹ̀lú bí àwọn agbanipa ọ̀hún kò ṣe bá a nílé. Fọlarin ní mọ́gàjí agboolé wọn lọ́jà Agbó nìbàdàn nítorí ipò tó dì mú lágboolé wọn yìí ló sì ṣèpinnu láti ṣèpàdé pẹ̀lú àwọn ọmọ agboolé náà láago 8 alẹ́ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù kẹta ọdún 2023 yìí. Gẹ́gẹ́ bí Aláròyé ṣe gbọ́, ní nǹkan bí aago 8 kọjá ìṣẹ́jú 10 lálẹ́ ọjọ́bọ̀ yìí, lásìkò tó yẹ kí wọ́n ti máa ṣèpàdé ọ̀hún lọ́wọ́ làwọn agbanipa tó fẹ́ gbẹ̀mí Fọlarin ṣígun wọnú ààfin ọjà Agbó nínú gbọ̀ngàn ńlá tí wọ́n ti fẹ́ ṣe ìpàdé ọ̀hún tìbọntìbọn. Ọ̀pọ̀ àwọn tó ń dúró de olùdíje fúnpò gómìnà lórúkọ ẹgbẹ́ òṣèlú APC yìí ni wọ́n farapa yánnayànna nígbà tí wọ́n ń sá àsálà fún ẹ̀mí wọn. Ọ̀kan nínú àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣojú wọn ṣàlàyé pé àwọn agbanipa yẹn da aṣọ dúdú bojú ọkọ̀ Toyota Hilux bíi 10 tí wọ́n ti fi nǹkan dí nọ́mbà ìdánimọ̀ wọn ni wọ́n gbé wá. Bí wọ́n ṣe dé ni wọ́n yìnbọn sókè tí wọ́n sì ń pariwo tẹ̀sí ló kàn, ikú ló kàn ẹ́. Ìbọn tí wọ́n yìn sókè bí wọ́n ṣe ń fojú wá Fọlarin kiri ni wọ́n fi tú gbogbo wa ká. Ọ̀pọ̀ nínú àwa tí à ń dúró dè ló sì farapa níbi tá a ti ń sá àsálà fún ẹ̀mí wa, ṣùgbọ́n a dúpẹ́ pé Ọlọ́run kò fi ẹ̀mí ẹnì kankan nínú wa lé wọn lọ́wọ́. Nígbà tó ń bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ yìí, akọ̀wé ìròyìn sẹ́nitọ̀ Fọlarin ọ̀gbẹ́ni YSO Ọláníyì sọ pé wọ́n rò pé olóyè máa ti wà níbi tí wọ́n ti fẹ́ bá wọn ṣèpàdé yẹn ni. Wọn ò mọ̀ pé ibi tí wọ́n ti ń ṣètò kan lọ́wọ́ lórí rédíò ni wọ́n wà lásìkò yẹn. Ètò tí wọ́n ń ṣe yẹn ló dá wọn dúró tí wọn kò ṣe tí ì dé síbi ìpàdé lásìkò tí àwọn agbanipa yẹn ṣígun dé. Ó wáá rọ ọ̀gá iléeṣẹ́ ọlọ́pàá láti pèsè ètò ààbò tó péye fún Fọlarin kí àwọn tó ń lépa ẹ̀mí ẹ̀ má bàa rí pa. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.